mo kí yín ẹ kú iṣẹ́. Èrè pé ọ̀nà méjì pé òmúyàn wọlé àti ìgbà tá a stake tí wo láǹfààní ẹ̀ mọ̀ òun ni. Wòye tí mo ní bẹ̀ ń sìn ó ti rí ẹ kó load. Iye tí mo ní bẹ̀ tí n bá fẹ́ tà òun ni 11,000 plus bí token. Èló ni mo ní lóṣù yìí tó ń lọ lọ́wọ́ òun ni ṣé o ti rí. Ìwọ ń ṣeré àwa kan ń já mọ́ra wọn ó ti yẹ. Now ẹ jẹ́ ká lọ sí under team. Kí ni èrè mi ní under team? Ìwọ tó bá ti múyàn wọlé, tó bá ti mú èèyàn méjì ẹyọ kan nǹkan kan wọlé òun ni direct referral bonus tẹ̀. Tó bá tẹ̀ ó máa gbé àwọn yẹn wá. O ní bonus 50,000 reward point lórí ẹni kọ̀ọ̀kan. Click here, claim ẹ̀. Ó yẹ ìbàjẹ́ èèyàn mẹ́wàá ló mú wọlé, ibi tó ti máa lọ claim ẹ̀ nìyẹn. Wàá padà sí under team tún sún sókè direct referral extra bonus. Kí ni iṣẹ́ yẹn? Ìyẹn ni pé tó bá mú èèyàn mẹ́ta wọlé wàá wá claim 5,000. tó bá mú èèyàn márùn wọlé wàá claim 10,000. tó bá mú èèyàn mẹ́wàá wọlé 25,000. tó bá mú èèyàn 20 wọlé 75,000. èèyàn 50 200,000 direct ni o. Kì í ṣe pé wọ́n máa ro gbogbo ẹ̀ pọ̀ o. Ó ti yẹ ó ti rí. Èmi fẹ́ claim ẹ̀ sí 3 million mo fẹ́ claim ẹ̀. Ṣé o ti rí? O ti claim ẹ̀ o ti rí nísàlẹ̀. Mo tún ti ń lọ sórí 1,000 èèyàn báyìí. Àtúpadà wá sí team ẹlẹ́ẹ̀kẹrin yìí 3 level rebate commission. Click here. Ìwọ máa wo iye tó máa gbé jáde tí mo máa claim ń sìn. Iṣẹ́ tí gbogbo àwọn tí mo ní tí wọ́n ti ń ṣe ó ti rí tí wọ́n ti ń ṣe bọ̀ gbogbo iṣẹ́ wọn èrè lára iṣẹ́ wọn yẹn tèmi mo fẹ́ claim ẹ̀ papọ̀. Ìwọ máa wo sàlẹ̀ fóònù mi kò wo iye tó máa fún mi ó ti rí 1,077,000. Now ìyẹn ni pé mo ṣiṣẹ́ mo mú àwọn èèyàn wọlé. Kí ni rank mi? Diamond 5 ni mo ń lọ báyìí ó ti rí. Ó kù díẹ̀ kí n dé Diamond 5 yẹn. Mo dẹ̀ ti ní 30 travel point. Tí n bá parí Diamond 5 tí n bá bọ́ sí Diamond 5 ń sìn á tún di plus 50 reward point. Ó ti rí. Jẹ́ ká wá wo èló ni mo ní ń bẹ̀ ń sìn. Let's see. Èló ló wà ń bẹ̀ tẹ́lẹ̀? Èló ní ìsìn? Ṣó ti rí iye BTT tí mo claim lẹ́ẹ̀kan ṣo lórí àwọn tó ń ṣiṣẹ́ èrè pé mo múyàn wọlé òun lórí yẹn. Now ẹ jẹ́ ká lọ sí staking. Now sí staking running stake. Mo stake 2,609 BTT. Ó ti fún mi ní 60 BTT. Then claim ẹ̀. Eléyìí 5,000 BTT ni mo stake. Wòye tó ti fún mi 115 BTT. Eléyìí 10,000 BTT ni mo stake. Wòye tó ti fún mi 231 BTT. 7,189 BTT ni mo stake. Wòye tó ti fún mi 84 BTT. Now tó bá ṣírò gbogbo àwọn yìí tí mo ti stake yìí ó ti rí. Tó bá ṣírò ẹ̀ pọ̀ I'm having close to 40,000 B token. Ó ti yé 40,000 B token ni mo fẹ́ ní. Ó yá jẹ́ ká tún wò. Sọrí pé B token 11,000 plus ló wà níbí tẹ́lẹ̀. Ó ti di 12,000 plus báyìí. Tó bá wá wò sàlẹ̀ ó ti rí 6,007. Oṣù yìí nìkan nìyí o. Oṣù yìí nìkan ó ti rí. Ti last month òun ní sàlẹ̀ pátápátá yìí
ọ̀tẹ̀rì January 16 so tó bá dé on the 16 sìn eléyìí máa kúrò ń bẹ̀ provision yìí máa wá sí most recent ó mì pé mo ti lè ta nǹkan tí mo ṣiṣẹ́ fún yìí ní on the 15 yẹn torí wọ́n máa ti àdé ẹ̀ mọ́ ibi so àwọn àǹfààní yẹn òun ló ní tó bá lọ ń bẹ̀rù láti sọ fún yàn ìwọ nìyẹn ẹ máa jẹ because àwa ń ṣiṣẹ́ àrówó nígbà táwa bá rówó gidi ìwọ máa rí èpèrè àbí èrè pé owó jẹ ni ìwọ máa rí so sọ fún yàn jẹ́ kán bú ẹ ó ti yẹ jẹ́ kán bú ẹ ṣó mọyé èèyàn tó wà lábẹ́ mi ń sìn ìyẹn ni mo ṣe ń sọ pé mò ń build tíìmù ni ó ti rí tíìmù ni mò ń build ó yẹ referral link tiẹ̀ òun ni wà kàn tẹ copy wà send ẹ sáwọn èèyàn tiẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ àdúrà wa gbà ojú òní tiwa God bless us.